ní sú wa, kò ní rẹ̀ wá. Gbogbo ìgbàkígbà tí a bá ń sọ fáwọn èèyàn pé ilẹ̀ k'Ọlọ́run má jẹ́ kí Fúlàní gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Nígbà tí a bá lọ fún wọn láyè kó gbalẹ̀ tí Ọlọ́run fún wa, ilẹ̀ ọlọ́ràá, báwo ni a ṣe wá fẹ́ wà lórí ilẹ̀ ọ̀hún? Ìdí tí a ṣe ń kígbe tá à ń pariwo pé a fẹ́ gba country tiwa, òun náà ni pé a fẹ́ jẹ́ kí Fúlàní kó gbalẹ̀ yẹn kúrò lọ́wọ́ wa. Èmi dẹ̀ mọ̀ pé iṣẹ́ tá a bá ṣe lénìí, òun làwọn tí ó ń bọ̀ lọ́la ló máa jẹ. Nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n ṣiṣẹ́ lẹ̀ fún wa lánàá, àwa wá fẹ́ jẹ́ kí Fúlàní gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Tá a bá ń sọ̀rọ̀ Yorùbá nation, ẹlòmíì nǹkan míì ló máa sọ. Nítorí pé lọ́kàn ara wọn, wọ́n rò pé tara wa nìkan ni. Wọ́n mọ̀ pé lórí aircraft yìí nísìn, oríṣiríṣi ìlú ló wà, oríṣiríṣi ẹ̀yà ló wà lórí aircraft tó ń rí ìṣòro. Oríṣiríṣi ẹ̀yà ló wà. Olúkálùkù wọn ló ní different identity. Identity tiwa òun ni ọmọ Yorùbá, àwa ọmọ Oòduà. Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ èyí tá à ń fẹ́. Torí pé bá ṣe máa ń sọ, ìlú oríṣiríṣi ló wà lágbàáyé. Tí àwa náà bá dá dúró, ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa rí ṣe. A dẹ̀ lè gbé ayé tó dáa. Lágbára Ọlọ́run, á jù wá ṣe. Tó bá wo àwòrán yìí, wá rí pé oríṣiríṣi ìlú ló wà lágbàáyé. Ìlú mi ò tó ilẹ̀ Yorùbá, but nítorí pé nǹkan ì tí ì yé wa. Gbogbo ìlú tó ń wò yìí, gbogbo ìlú tó ń wò káàkiri, púpọ̀ nínú wọn wọ̀ tó Lagos State and their countries. So èmi ò mọ̀ tó wá ń bà wá lẹ́rù. Ta ni a fẹ́ gba country wa tẹ́yìn kan disagree, tẹ́ ń bá wa jà lé lórí. Ìdí tẹ́ ṣe ń bá wa jà yẹn, ẹ̀yin nìkan ló yé o. But kíyàn kankan má tún máa sọ̀rọ̀ ká lọ dúró de olóṣèlú kan. Tẹ́ bá ní ẹ fẹ́ dúró de olóṣèlú, wọ́n máa jà yín máa yé. Torí olóṣèlú mọ̀ òtítọ́, wọ́n ò dẹ̀ fẹ́ jẹ́ kí òtítọ́ yẹn kó jáde. Bàbá Akíntóyè ti gbìyànjú, ó dẹ̀ ṣì ń gbìyànjú. Ọba Elédùmarè á jẹ́ kí ó túbọ̀ gbìyànjú sí i. Àní ṣe lásán, àdúrà wa gbà láṣẹ Èdùmàrè. Koiki Media, bringing the world closer to your doorsteps.